jẹ́ kí n tún mọ kí ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko kú dédé àkókò yìí. Gbogbo ẹ̀yin tí a jọ ń gbádùn àyọkà olóyin nínú ẹwà èdè Yorùbá pátápátá náà ni mo kí pa kú dédé àkókò yìí. Ìwé aládùn tá ń kà lọ́wọ́ òun náà ni Àròmẹ́ta Àtọ̀runwá, Àròmẹ́ta Àtọ̀runwá látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Láwùyí Ògúnníran. Yọ àwa nǹkan fìdílé ká tún jọ tẹ̀ síwájú láti gbádùn orí tó kẹ́yìn nínú ìwé aládùn náà, ìyún orí kẹẹ̀ẹ́dógún àkọlé tí mẹ́ńbẹ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí kẹ́ tó jáde kó ń bẹ̀. Àkọ́kọ́ kù sẹ́tí mórí iṣẹ́ yàrá ẹlẹ́ẹ̀kejì ní wípé yóò jẹ́ atọ́ka àti atọ́nà nígbàkúùgbà tí mo bá fi fídíò míì sí àyín, torí pé ọ̀pọ̀lọpọ̀ ìwé aládùn láti kà sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ ìwé aládùn náà là ń kà lọ́wọ́. Kò sí fún méjì fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ni. Ẹ wá nǹkan fìdílé bákan náà. Tẹ bá polówó ọjà pàdé ńbẹ̀, èmi Àkàndá ń bẹ̀ yín ni, mò ń rọ̀ yín ni pé ẹ má fò kúrò lórí ẹ̀, ẹ má skip ẹ̀ ni mo ń sọ kó lè jẹ́ àǹfààní fún mi bóyá lónìí àbí lọ́la àti kóríyá fún mi láti máa ṣe síwájú àti síwájú sí àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Ẹ wá nǹkan fìdílé. Èèyàn á máa jẹ́ ẹni rere tí kò ní rí èèyàn rere bá gbé nínú ilé. Nípa bẹ́ẹ̀ ẹni rere á di ẹni burúkú, ènìyàn á sì máa jẹ́ ẹni burúkú tí yóò rí ẹni rere bá gbé. Nípa bẹ́ẹ̀ ènìyàn búburú á sì di ẹni rere, nítorí pé ìwà máa tún ìwà ṣe, ìwà sì máa bà ìwà jẹ́. Míláyínká ti ya ọ̀lẹ tó tí Àdìó mú un lórí mú un lọ́rùn. Àléébù rẹ̀ ò kúkú hàn sí gbogbo ìlú. Ojú alágbára ni wọ́n fi ń wò ó, nítorí pé nípa ìwé ìyànnu Àdìó ọ̀tẹ̀ramọ́ iṣẹ́ oko ríro kò sì sákò nídìí rẹ̀ mọ́. Kásá sọ pé òun náà di ẹni tí ń bọ́ taya tọmọ rẹ̀, ó sì ń dá bùkátà ara rẹ̀ gbọ́. Ṣùgbọ́n ṣá o, ètò ọrọ̀ ajé ìlú tí wọ́n ní iná rẹ̀ ń jó àjórẹ̀yìn bí àpadà sí burúkú la ó sì pé ni kò yọ Láyínká náà sílẹ̀. Ọ̀nà dà tí ó fi yọ sílẹ̀, àgùntọ́gbọ́n gan ẹ̀bì tí ń pa á tó nítorí orósì abarapa ìpàì. Ṣùgbọ́n àwọn kan ní kò jẹ́ kí ẹ̀sìn tirẹ̀ ọyọ tó bẹ́ẹ̀. Àwọn ọmọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni, wọn ọ̀pọ̀ 4 péré ni wọ́n. Ìyá wọn ló sì ń ru ẹrù wọn jù, nítorí pé oúnjẹ ní sí ìta. Àwọn ọmọ rẹ̀ ò sì mọ ibi èyí rìn gangan. Láyínká jẹ́ ìdá kan tí kì í mú ohunkóhun ní ọ̀ràn dùn nínú ọkàn rẹ̀. Kí láàdà kí láà ti ṣe yìí sí, kí lọ́mọ mi ọ jẹ, báwo ni n ó ṣe rọ́nà gbé gbà, báwo láyé ti wá ń rí lọ yìí o. Gbogbo ìwọ̀n yóò sí nínú ọ̀rọ̀ rẹ̀. Wọn yóò wò kó lè ṣẹlẹ̀ sí bó bá ti rí ọtí mu tó rí sìgá mu tó sì rí jẹ nínú oúnjẹ tíyàwó rẹ̀ ń ṣètà. Ọ̀ràn bùsì kó máa fi gbogbo ìṣòro rẹ̀ ṣàwàdà lókù. Ṣùgbọ́n ńgbà tí gbèsè ṣẹ́ sí Adékẹ́mi ìyàwó rẹ̀ lọ́rùn, tí owó ẹlẹ́lùbọ́, oníṣu, eléré, ẹlẹ́ran àti aláta ń lọ bí àpò 6 náírà, tí ọ̀rẹ́ ni gbà á láwìn mọ́, tí ò sì lè dáná oúnjẹ mọ́, ní Láyínká tó mọ̀ pé bó bá bá ojú àmọ́ bá mú. Ọmọ rẹ̀ kan sì ti wọ iléèwé girama gbà náà, èyí tó mú kí bùkátà rẹ̀ ọ̀gá sí i. Bó tiẹ̀ jẹ́ pé oko kòkó Láyínká ò jóná bíi ti ẹ̀gbọ́n rẹ̀. Òjò àròjọ ọdún náà ó jẹ́ kí kòkó rì. Ẹ̀gẹ́ tó sì tà dáadáa, ẹ̀gẹ́ fọ́, náírà 10 ni wọ́n ra igba ebè. Àkókò yìí gan-an làwọn máa Àdìó fi àwọn òbí wọn ṣẹ̀sín nítorí àìraṣọ àjọ̀dún fún wọn, tí wọ́n sì pè wọ́n ní àgbákò òbí. Èyí tó mú kí Àdìó gbètò ká fọwọ́sowọ́pọ̀ láti gbára wa kúrò lọ́wọ́ ìṣẹ́kalẹ̀ nínú àpérò kan tí Àdìó, Àbẹ̀ó àti àwọn ọmọ rẹ̀ sí, èyí tí Ọ̀yọ́ Láyínká, Adékẹ́mi àti àwọn ọmọ tiwọn náà sílẹ̀. Àǹfààní yìí ni apá méjèèjì lò nígbà náà. Oníkankan wo ọkọ̀ ẹ̀dá sì ní Láyínká. Dandan gbọ̀n ló fi ń lé fún àwọn ọmọ rẹ̀ láti wá iṣẹ́ ajé lọ, èyí tí yóò lọ ìgbíntà, èyí tí yóò gbọ́n odò láti lè kó ẹja àti onírúurú iṣẹ́ mìíràn. Àwọn ọmọ náà ò sì tó ẹrú tí gba owó iṣẹ́ wọn tàbí ta ọjà wọn tán tí wọ́n kówó rẹ̀ sápò. Bàbá wọn ni wọ́n gbọ́dọ̀ kó fún, tí yóò bá wọn kó pamọ́. Bí wọ́n bá sì rí fẹ́ ra ohun kan, wọ́n gbọ́dọ̀ gbé ẹ̀bẹ̀ síwájú bàbá wọn, ẹni tí òun nìkan ṣoṣo ní àṣẹ láti gbà tàbí láti má gba ẹ̀bẹ̀ wọn wọlé. Bó bá gbà wọlé ńgbà náà ń yọ ṣẹ̀ṣẹ̀ mú nínú owó tí irú ọmọ bẹ́ẹ̀ bá pàjọ rà láti ra ohunkóhun náà fún. Ṣùgbọ́n ìyàtọ̀ díẹ̀ wà níbi tí Àdìó. Oníkálukú ọmọ tirẹ̀ ní mọ iye tí owó rẹ̀ dà, èyí tó mú kí wọ́n máa ta kàngbẹ́ láàrin ara wọn kí ọwọ́ wọn ó lè tóra wọn bá. Bẹ́ẹ̀ ni kì í ṣe bàbá wọn ni akápò wọn, ṣe ló fi orúkọ ẹnìkọ̀ọ̀kan wọn bá wọn fi owó rẹ̀ sí báǹkì
oníkálukú ní lọ́ọ́ fi owó tiẹ̀ pamọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ tí yóò sì dá ìwé ìfowópamọ́ rẹ̀ padà fún bàbá rẹ̀. èyí mú kí wọ́n gbàgbọ́ pé ìrà kò rí owó àwọn. nípa báyìí àwọn ọmọ náà ní owó lọ́wọ́ o bí owó iléèwé tàbí owó ìwé bá tó san tàbí bí wọ́n bá fẹ́ ra ohun kan wọ́n sọ fún òbí wọn ẹni tí yóò fún wọn láṣẹ láti lọ gbà nínú owó wọn láti gbọ́ bùkátà náà pẹ̀lú ìlérí láti ọ̀dọ̀ òbí wọn pé bó bá ti yọ sí wa lọ́wọ́ á dá padà fún yín. wọ́n sì mọ mú ìlérí náà ṣẹ. bó bá sì wọ ẹlòmíràn a ní kí àwọn òbí ọmọ wulẹ̀ dá owó náà padà fún ọmọ ẹni tó láàánú wọn jù bẹ́ẹ̀ ni èyí tó pe òbí wọn ní àgbákò. ètò yìí gan ló mú kí gbogbo bùkátà wọn tó ti ní wọn lára tẹ́lẹ̀ kó rọ̀ wọ́n lọ́rùn láti gbọ́. oníyànjú ènìyàn sì ni àwọn òbí wọn Àdìó àti Àbẹ̀wò láti òwúrọ̀ ọjọ́ wọn wá. wọ́n ti fi kọ́ ara wọn pé kí gbogbo ìgbà tó bá ti dé mọ́ bá àwọn lára mu. wọ́n sì ti fi èyí kọ́ àwọn ọmọ wọn pẹ̀lú bí ìfọ̀ epo tàbí tí obì bá dé wọ́n á mú nínú owó tí àwọn ọmọ náà bá fi pamọ́ wọ́n á bá wọn fi rà á sílé. nígbà tí ọjà wọ̀nyí bá sì kóra ńlẹ̀ tí wọ́n gbé owó lérí wọ́n á bẹ̀rẹ̀ sí tà á wọ́n á bá wọn tà á wọ́n á sì tún jèrè sí i. ìyá wọn ló máa ń bá wọn ṣe káràkátà èyí kìí ṣe iṣẹ́ lẹ́yìn wọn kí àwọn ọmọ pẹ̀lú bá lè mọ bí ti ń ṣe àwọn tìka lára wọn ọ̀kẹ́rẹ́ níbi dídáwọ́lé ohunkóhun tó bá lè fa owó wálé. wọ́n bẹ̀rẹ̀ sí sin onírúurú ohun ọ̀sìn. wọ́n ń sin ehoro ẹmọ́ àti adìẹ. Láyínká ń fi tirẹ̀ Láyínká ń tirẹ̀ dáwọ́lé ẹ̀sìn ewúrẹ́ àti àgùntàn. ọwọ́ rẹ̀ sì jí sí nǹkan ọ̀sìn. ìwúrẹ́ rẹ̀ tó 8 àgùntàn rẹ̀ sì tó 6. ń bá jí lówùúrọ̀ ń ṣe ní sọ àwọn àgùntàn rẹ̀ mọ́lẹ̀ tí ó máa ń bẹ̀ẹ̀gẹ́ fún wọn. bí àgùntàn bá sì ti yó adùbúlẹ̀ tàbí kó máa wò sùn ní tirẹ̀ àgùntàn kì í tọ́ ẹrin kan. bí ebi bá ń pa nìkan ní ìjà oko olóko ṣùgbọ́n ewúrẹ́ Láyínká ìsọnù ẹran ni wọ́n. ṣe ni wọ́n máa ń jalè kiri tí àwọn aládùúgbò yóò sì máa pariwo lé wọn lórí àti lé Láyínká olówó wọn lórí. Àdìó ní kí Láyínká tà wọ́n kí ẹ̀hónú lè tán lẹ̀. Láyínká ló dìgbà tí ó dìgbà ọdún kí ó bá lè gbówó lérí dáadáa. ọjọ́ keje èyí ni òkìkí kan bá Láyínká ńlé pé àwọn òṣìṣẹ́ elétò ìlera ti kó ewúrẹ́ rẹ̀ 8 sínú mọ́tò wọ́n sì fẹ́ máa kó wọn lọ. Láyínká sáré tètè débẹ̀ ó béèrè kí ló dé. àwọn onítọ̀ ní torí pé kò mú ewúrẹ́ rẹ̀ sóní wọ́n sì ń dọ̀tí ìlú nípa yí àgbẹ̀ sílẹ̀. Láyínká ní kí wọ́n fi ìgbẹ́ náà hàn òun. àwọn onítọ̀ ní n tí ń ṣe ò tí ì fara hàn ọ́. ó dìgbà tó bá délé ẹjọ́ kò tó mọ̀ pé ọ̀ràn ló dá. Láyínká yarí mọ́ wọn lọ́wọ́ ó ló mọ̀ wípé àwọn kan ló ṣe lẹ́rìn ní òun fún wọn. ó lóun lè fara mẹ́sùn pé òun ò mú ewúrẹ́ òun so ṣùgbọ́n irọ́ ni wọ́n pa mọ́ ewúrẹ́ òun pé ó fi ìgbẹ́ dọ̀tí ìlú. ní Láyínká bá gbọ́wọ́ ìjà káwé àfọ̀ ó kì ọwọ́ bọ àpò ó fi òrùka ògùn bọ́wọ́ ó lóun yọ nà wọ́n lórùka. a pe ọ̀rọ̀ yìí lówè ọ̀làrónú o. wọ́n gbé Láyínká dé ilé ẹjọ́ tà á jẹ ilé ẹjọ́ tà á jẹ ní 50 náírà lórí ewúrẹ́ kan. Láyínká gbé àgùntàn 6 tà kó tó lè san ìtanràn. síbẹ̀ èyí ò lé Láyínká sẹ́yìn níbi sísin ohun ọ̀sìn nítorí ọwọ́ rẹ̀ jí sí i ó sì ń rí owó ń bẹ̀. nítòsí ni pé ó tọ̀ ẹ̀ka ilé iṣẹ́ ètò ọ̀gbìn lọ fún ìmọ̀ràn wọn ni ó sì tẹ̀lé tí ó sì já sí rere fún. Àbẹ̀wò àti Adékẹ́mi náà ń ṣe tiwọn ní ọ̀nà tiwọn. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn ọmọ àti ọkọ wọn dìjọ pa ìtọ̀pọ̀ kí ìtọ̀ lè hó. ìtọ̀ ń hó wọ́n fi ọ̀gán yí ọ̀gán bí aré bí àwàdà. ohun tó jìnnà sí wọn sì ń sún mọ́ wọn. ohun tí ò tó ń tó ọ́ ń ṣẹ́kù. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ń borí ìṣòro wọn. Adékẹ́mi san gbèsè tó jẹ ṣọ́ọ̀bù Àbẹ̀wò di ṣíṣí padà. bẹ́ẹ̀ ni bí ìṣòro ọkọ dídá dínkù bí ò dínkù àwọn ọ̀nà mìíràn tí wọ́n ẹ̀sẹ̀ là sílẹ̀ kò jẹ́ kí wọ́n mọ ìṣòro kòsíkòsí tó ń yọ ayé wọn lẹ́nu lára tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ìṣòro tá à ń wéye gbogbo ayé ló ń bá fínra kárí ayé ni. afọ́jú àjànàkú sì ni kò mọ́gi kò mọ́ ènìyàn. ojo ni kò bẹ́ẹ̀ ní kankan sọ̀rẹ́ ẹni jírí lè jí ń pa. ṣẹ́jí ń ṣe ọmọ 20 ọdún òun náà lò sí tí ń ta ọmọ 30 oṣù tí wọ́n sọ pé bí ọba pọ̀ ọmọ yóò sì lẹ́yìn ọmọ. ìwà kan mo kórìíra jù ìwà náà ni kéèyàn yára gbàgbọ́ pé ohun kan tó bá yẹ ní ṣíṣe kò ṣeé ṣe. ìyànjú mélòó la ti gbà lórí rẹ̀ n ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ mọ́ pé kò ṣeé ṣe o. bí ìṣẹ́ ti ń ṣe ọmọ yìí náà ni ó gbọ́dọ̀ sìn lẹ́yìn ọmọ ni ó di dandan. báwo ló ṣe lè sìn lẹ́yìn ọmọ bàbá ńgbà tí ọmọ ò bá lè padà. ìbínú ọ̀ràn ìrònú ọ̀ràn káwò ó nìran ọ̀ràn ká gbàgbẹ̀rẹ́ fún kọ̀ràn ká dàgùn lásì kọ̀ràn ká gbẹ́kẹ̀lé ara kọ̀ràn ká sì parẹ́ ẹni sí i lọ́rùn kọ̀ràn pẹ̀lú àfi ká wá nǹkan ṣe sí i. ńgbà tí ìṣẹ́ da ojú ìjà kọ Ládọ́gba àti Ládọjà àti àwọn ọmọ wọn
ọ̀nà òdì ni wọ́n bá fi dojú ìjà kọ́ wọ́n jà tipẹ́tipẹ́ díẹ̀ wọ́n ju àwà sílẹ̀ ńgbà yìí ni ìṣẹ́ wá ríbi gbá wọn mú kàkà kí wọ́n jí gìrì kí wọ́n túbọ̀ tẹpá mọ́ṣẹ́ àní kí wọ́n já ara wọn gbà lọ́wọ́ rẹ̀ wọ́n wá àwọn ará wọn tí ó wà ní òkè rere lọ fún ìrànlọ́wọ́ ṣùgbọ́n àwọn ará wọn náà já wọn ní tàmá bẹ́ẹ̀ sì ni ará tó lè ràn wọ́n lọ́wọ́ kò sí ní òkè rere kò sí láyìíká wọn lọ́dọ̀ wọn lọ́wà lára wọn gan ló ń gbé ará náà ní àtẹ́lẹwọ́ wọn irú èyí tí ó kó Àdìó àti Àbẹ̀ó Láyínká àti Adékẹ́mi pẹ̀lú àwọn ọmọ wọn yọ nínú ìṣẹ́ tó dojúkọ wọn ṣùgbọ́n àkóyọ tí wọn kì í ṣe lásán o bí ó ṣe ìfọwọ́sowọ́pọ̀ bàbá ìyá àti àwọn ọmọ wọn tí í ṣe àrò mẹ́ta àtọ̀runwá tí kì í da ọbẹ̀ nù àrò mẹ́ta náà ni Ọlọ́run mọ Ọlọ́run ṣùgbọ́n tó so pọ̀ láyé Ọlọ́run lọ́mọ tó sì so wọ́n pọ̀ kì í ṣènìyàn kò sí ẹbí tí kò ní ìṣòro tirẹ̀ kò sí ìṣòro tí ẹ̀dá ò lè borí bàbá fìmọ̀ ṣọ̀kan tá a sì múra ṣiṣẹ́ pẹ̀lú èrò pé a ó borí dandan nítorí náà ẹni ojú bá ń pọ́n kó má tọ́jú ilé ara ká o ara lè sá fún ni ara sì lè kọ́ni mílẹ̀ ń pò yìí dàn ara lè gbàgbé èèyàn ṣùgbọ́n bí òjìji làtẹ́lẹwọ́ rì ńbo ni yóò folówó rẹ̀ sílẹ̀ lọ ọwọ́ ẹni kúkú lára ẹni àtẹ́wọ́ lára lòótọ́ tó lè gbẹ̀dá lọ́wọ́ òsì àtẹ́wọ́ ẹni nìkan sì kò sì tó ká sowọ́pọ̀ ló lè gbé ni bá a bá fọwọ́sowọ́pọ̀ ohun gbogbo ajúrin ṣe àjèjì ọwọ́ kan ọ̀gbẹ́rò dórí àrò mẹ́ta ò gbọ́dọ̀ dọ́bẹ̀ nù àrò mẹ́ta sì lè dọ́bẹ̀ nù bó bá jẹ́ àrò àtọwọ́dá ṣùgbọ́n àrò títọ́ Ọlọ́run ló dá wọn àwọn lọ́kọ aya àtọmọ wọn àwọn làrò mẹ́ta àtọ̀runwá tó lè mú kọ́bì ọmọ ṣe dànù báyìí la parí ìwé aládùn náà àrò mẹ́ta àtọ̀runwá látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Láwòyè Ògúnníran bẹ́ẹ̀ bá gbádùn rẹ̀ ẹ járe nínú kọ́mẹ́ǹtì yín ní apá ibi tí ẹ ti lè kọ́mẹ́ǹtì Àkàndá Ọ̀rọ̀ Awíkonko kò sí fún méjì kí èdè àti àṣà Yorùbá kó má parun náà la dúró fún o ṣùgbọ́n kú iṣẹ́ báyìí ni mo rí iṣẹ́ yá ẹ rí i dájú pé ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí tẹ́ bá bá polówó ọjà pàdé ń bẹ̀ ẹ̀já fèsì mórí gbà fún mórí ńlé ní gbà fún gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì yóò fèsùrú ránṣẹ́ lé tẹ́ bá fẹ́ kí n mọ tẹ̀ síwájú láti mọ dáyín lára yá ń bí láti jọ mọ gbèsè èdè àti àṣà Yorùbá lárugẹ láti má ṣe jẹ́ kí èdè àti àṣà Yorùbá ó parun ọ̀nà tẹ́lẹ̀ fi kún mi lọ́wọ́ òun náà ni pé bẹ́ẹ̀ bá rí polówó ọjà pàdé tẹ́ bá bá polówó ọjà pàdé ẹ má skip ẹ má fòkó lórí ẹ̀ pàápàá ẹ lè pín líǹkì àyọkà yìí sí ẹbí sí ará káwọn náà jẹ gbádùn tẹ́yìn náà ń jẹ mọ̀dájẹ ni mọ̀dásòfò dànù ájú wa ṣe o ẹ tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ orí WhatsApp ní ẹjá ti sọ̀rọ̀ +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ájú wa ṣe o.